àwọn ìdí rèé tí a ṣe fẹ́ kí ìbò wáyé lóṣù kọkànlá ọdún 2026 dípò oṣù kejì ọdún 2027. Ilé aṣòfin ṣàlàyé lòdì sí ọdún mẹ́rin tí ìdìbò àpapọ̀ máa ń wáyé lórílẹ̀‐èdè Nàìjíríà. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ti dábàá pé kí èyí tó yẹ kó wáyé lóṣù kejì ọdún 2027 wáyé ní oṣù kọkànlá ọdún 2026. Èyí yóò mú kí ìdìbò náà wáyé ní oṣù mẹ́fà síwájú àsìkò tó yẹ kó wáyé ní 2027. Alága ìgbìmọ̀ tó ń rí sí ètò ìdìbò nílẹ̀ ìgbìmọ̀ aṣòfin àgbà Nàìjíríà Adébáyọ̀ Balógun sọ pé àbá náà tí wọ́n dá lọ́jọ́ Ajé àná yìí níbi ìpàdé ìgbìmọ̀ tó ń rí sí ìdìbò nílùú Àbújá wà ní ìbámu pẹ̀lú ìwé òfin ọdún 2025. Ìbò oṣù kọkànlá yìí ni yóò yí ìlànà tí Nàìjíríà ń lò tẹ́lẹ̀ padà, ìyẹn tí òfin ìdìbò ọdún 2022 wọn yóò sì gbé tuntun kalẹ̀ fún 2025 gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n fi gbé àbá náà lẹ́sẹ̀. Wọ́n ní ìdìbò sí ọ́fíìsì ààrẹ àti àwọn gómìnà gbọ́dọ̀ wáyé nígbà tí yóò bá fi kù ọjọ́ márùndínláàádọ́wà tí àwọn tó wà nípò náà yóò kúrò níbẹ̀. Ìdí kejì tí wọ́n là kalẹ̀ ni pé èyí yóò mú kí gbogbo ẹ̀sùn ìdìbò àti ẹjọ́ tó wà ní kóòtù lórí ìbò ti yanjú pátá kí ìdìbò tó wáyé. Àbá tí adé yìí wà láti jẹ́ kí gbogbo ẹ̀sùn lórí ìdìbò ti yanjú pátá kó tó di ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2027 tí ìjọba tuntun yóò bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ ni àtẹ̀jáde tó ṣàlàyé ìlànà wí. Àmọ́ àwọn aṣòfin fi kún pé àyípadà yìí nìkan lè má tó bí kò ṣe pé kí kóòtù ṣetán láti yanjú gbogbo ẹ̀sùn ìdìbò tí wọ́n bá ń gbọ́ lọ́wọ́. Àwọn nǹkan mìíràn tó rọ̀ mọ́ àbá ìdìbò tuntun náà ni pé àwọn tó wà lẹ́wọ̀n náà yóò ní àǹfààní láti di ìbò bí ẹ̀tọ́. Àwọn ọmọ Nàìjíríà tó wà lókè òkun náà yóò lè tètè rí ìdìbò dì. Lílo NIN fún ìforúkọsílẹ̀ ṣáájú ìdìbò dídì pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ àti fífi ayélujára kéde èsì ìdìbò yàtọ̀ sí ọjọ́ ìdìbò tí yóò yá kankan. Àwọn aṣòfin tún dábàá pé káàdì ìdìbò alálòpẹ́ lè má pọn dandan fún olùdìbò láti nímọ̀ o. Lílo káàdì ìdìbò alálòpẹ́ lè má pọn dandan mọ́ níwọ̀n ìgbà tí ẹ̀rọ bimodal voter accreditation system ó ti dá ohun tó wà nínú rẹ̀ mọ̀. Wọ́n fi kún pé àwọn olùdìbò tó forúkọ sílẹ̀ yóò lè lo ẹ̀rọ ayélujára láti tẹ káàdì wọn jáde nígbàkúgbà tí wọ́n bá fẹ́ lò ó. Èyí yóò tún gba agbára lọ́wọ́ àwọn tó bá ń ra káàdì ìdìbò lọ́wọ́ àwọn èèyàn bí aṣòfin ṣe wí. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimot ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.